Àwọn ẹgbẹ́ aláàbò fìjìláńtè wọ́n ń bínú gidigidi o. Ẹ tún wò wọ́n tún ṣàṣeyọrí o. Bandit ńlá tí gbogbo ayé tí wọ́n ti ń wá kiri àwọn méjì ní o. Olórí bandit tó jẹ́ wípé àwọn eléyìí ń fẹ́ ìjẹ̀wẹ̀ ni. Bí wọ́n bá gbé èèyàn tán tí wọ́n gba owó tán dandan ni wọ́n tún ń parú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn fìjìláńtè wọ́n kún wọn lákàmọ́ o. Wọ́n pa wọ́n o. Wọ́n wá pa wọ́n lásán, wọ́n tó wá gé orí wọn wípé kẹ́ ẹ má rò pé rọ́là ń pa orí wọn rèé. Ẹ̀yin èèyàn, àwọn ògbólógbò bandit wo ni wọ́n pa? Ibo ni wọ́n ti pa wọ́n? Àwọn fìjìláńtè wo tó tún láyà bí ẹkùn ni wọ́n tún gbé gbèsè yìí? Mo máa gbé ẹ̀yin èèyàn wa débẹ̀. Ẹ wò ó, àkójọpọ̀ náà ni o látòrí ṣàn. Ẹ̀yin èèyàn, ẹ máa bá wa ṣíà ẹ̀ torí àwọn ẹgbẹ́ fìjìláńtè àwọn ọlọ́dẹ wọ́n ń ṣiṣẹ́ tó jẹ́ pé ó ṣòro ó gbàgbọ́ o, wọ́n ń bínú lọ́wọ́lọ́wọ́. Ẹni abámọ̀ wí fún ọba Meji ó gbọ́ ni. Ẹni abá wí fún ọba jí ó gbàmọ́ ni. Fúlàní ó wọ gbèsè o. Bí àgbàrá òjò omi ńlá bó ṣe wọ́mọ̀lú lọ rẹpẹtẹtẹ. Ẹ wàá mọ tó fọ́ níbẹ̀. Wọ́n ní wọ́n ń kíní lọ. Ibi tó fẹ́ gbà mọ́ gbàbẹ̀ ń ságídí ni. Ó sorí kokun. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn òjò wọ́mọ̀lú lọ. Bó ló ṣe jẹ́, bó ló ṣe ṣẹlẹ̀ yín èèyàn. Wọ́n gbé yín débẹ̀ o. Ìlú wo gangan leléyìí ti ṣẹlẹ̀? Mo máa gbé yín débẹ̀. Ẹ̀yin èèyàn, ṣé ẹ gbàgbé Tìmílẹ́yìn Àjàyí? Tìmílẹ́yìn Àjàyí tó pa ọ̀rẹ́bìnrin ẹ̀ bíi oṣù bíi mélòó kan sẹ́yìn. Ilé ẹjọ́ ti dájọ́ kú fóun náà o. Wọ́n ní kí wọ́n lọ gbé kọ́gi ni o pé kóun náà kó ṣe kíni, kó lọ bá ọ̀rẹ́bìnrin ẹ̀ tó pa Sàlómẹ̀, kóun náà lọ bá lọ́rùn. Ṣé ẹ gbàgbé tí wọ́n bí léèrè tó ní tó jẹ́ pé òjò wúlé pọ̀rẹ́bìnrin ẹ̀, wọ́n ti dájọ́ kú fóun náà. Mo máa yànnàná fẹ́yìn èèyàn wa. Àní àkójọpọ̀ níṣẹ́ láti orí ìkànnì Àràbà tẹlifíṣàn. Ẹ̀yin èèyàn wa, ẹ kú wá jẹ́ ń gbé yín débẹ̀ pátápátá. Ẹ wò ó lórí ọ̀rọ̀ àwọn àgbà bandit ọ̀daràn ọ̀kálá tó jẹ́ pé báwọn eléyìí bá gba mílíọ̀nù upon mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn èèyàn kò sí ní tẹ́ lè ṣe, wọ́n máa pa wọ́n ni. Agbègbè táwọn eléyìí bá wọ̀ gbogbo àwọn èèyàn máa ń sá kíjokíjo ni o. Ta ni mò ń sọ̀rọ̀? Àwọn olórí bandit kan ń bẹ lára wọn. Wọ́n porúkọ ẹ̀ ní Kasala ni o, Májíkà o ni wọ́n porúkọ ẹ̀, very popular. Bẹ́ẹ̀ bá máa ń wò wọ́n Facebook, àwọn ni wọ́n máa ń post, tí wọ́n máa ń sakọ, tí wọ́n máa ń show àwọn owó ńláńlá tí wọ́n gbà lọ́wọ́ èèyàn. Ìkejì ni wọ́n tún porúkọ ẹ̀ ní Mẹ́ẹ̀ Dàda o. Pálámbá wọn náà ó mọ̀ ségi, àsọjọ́ gbogbo ń tó lè, àsọjọ́ kan tó lóhun. Now Mẹ́ẹ̀ Dàda àti Kasala ni wọ́n sọ wípé wọ́n wà níbì kan o. Àwọn èèyàn kan ni wọ́n fún àwọn ẹgbẹ́ fìjìláńtè, wọ́n fún wọn ní intel yẹn wípé ẹ wò ibi báyìí báyìí ni wọ́n wà. Làwọn ẹgbẹ́ fìjìláńtè náà bá mọ̀ kóra wọn jọ àfi bíi fíìmù ni o. Kíá ni wọ́n bá lọ ambush wọn níbi tí wọ́n wà. Ẹ rò wípé fíìmù ni nǹkan tó ṣẹlẹ̀ ni o. Bí wọ́n ṣe fún wọn lákàmọ́ nìyẹn. Ojú ẹsẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn fúnra wọn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n mú àwọn bandit ọ̀daràn méjèèjì, wọ́n mú wọn balẹ̀. Aláwọn eléyìí kálá wọn a máa fẹ̀jẹ̀ wẹ̀ ni, wọ́n sá wọn balẹ̀. Ńgbà tí wọ́n sá wọn balẹ̀ tán, orí Mẹ́ẹ̀ Dàda àwọn fìjìláńtè wọ́n bá ṣe kíni, wọ́n mú orí ẹ̀ wọ́n gé. Wọ́n ní táwọn ò bá gé àwọn aráàlú ò ní gbàgbọ́. Kódà ó ṣeé ṣe káwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba kàn mọ́ gbàgbọ́ wípé proof rèé o. Wọ́n bá gé orí wọn. Kódà gbogbo àwọn ará àdúgbò tí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ inú wọn dùn ni, wọ́n wà relieved torí wípé agbègbè ibi táwọn Kasala àti Mẹ́ẹ̀ Dàda tí wọ́n ti ń operate kò sẹ́ni tó máa gbúrò wọn tí ò ní họ torí pé àwọn kinní tá a ṣe ń sọ yìí ọmọ kéékèèké ni wọn o. Ṣùgbọ́n bábá lé èèyàn kálá tán bá ní ojú èèyàn ń ṣẹ̀jẹ̀, ojú àwọn eléyìí ń ṣẹ̀jẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan gbogbo bó ló ti ṣẹlẹ̀? Eléyìí máa ṣẹlẹ̀ nípínlẹ̀ Zamfara mọ́ ni. Ìpínlẹ̀ Zamfara òun ló ti ṣẹlẹ̀ o, níbi tí àwọn ẹgbẹ́ fìjìláńtè tí wọ́n ti kóra wọn jọ ní agbègbè tí wọ́n ń pè ní Maruluku government. Wọ́n ń pe village kan bẹ̀ ní Garaji village ní Maruluku government. Ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ló mọ̀ ti ṣẹlẹ̀. Kódà wọ́n ní àwọn akọ̀ròyìn wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí ọlọ́pàá pé a máa gbọ́ nǹkan báyìí pé Kasala wọ́n mọ̀ jẹ́pá àti Mẹ́ẹ̀ Dàda. Àwọn ọlọ́pàá ní tòótọ́ ni àwọn gbọ́ bẹ́ẹ̀. Kódà níbi tí láwọn eléyìí tán burú dé, wọ́n yìí gbowó kékeré bíi kan gba 50 million, kan gba 100 million. Bá sì gbà tán náà wọ́n sì máa padà pa ẹni òun náà ni. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn Ọlọ́run ti ṣe o. Àwọn ẹgbẹ́ fìjìláńtè ṣe rí pé àwọn fìjìláńtè ń bínú
lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n tún ti sá àwọn èèyàn méjèèjì ọ̀hún wọ́n ti sá wọn balẹ̀. Gbogbo àwọn ará àdúgbò káwọn ẹni bíi ti ń ọpẹ́rẹ́tì wọ́n gbélù ní o, wọ́n ń jó, wọ́n ń yọ̀ ní pé Ọlọ́run ò ṣe o, àwọn tí wọ́n ń jà wọ́n lógun àwọn ti bọ́ lọ́wọ́ wọn. Ẹ wo ìkànnì Araba níjàre, ẹ máa bá wa share ẹ jẹ́ kó jáde sí gbòòrò ayé. Kàṣàlà àti míì dáadáa wọ́n ti dèrò ọ̀run. Ẹ wo bá a tún ṣe ń tẹ̀síwájú ìmíì mọ̀ tó ń bẹ ń bì. Eléyìí mọ̀ lágbára lónìí o, nílùú Ìbàdàn ni o. Òjò àrọ̀rọ̀dá tó rọ̀ lónìí ó mọ̀ kó mọ̀ lù lọ. Àfi bíi fíìmù tẹ́yìn gan bá wò ẹ́ rò pé fíìmù ni. Ẹ wá wo àgbàrá òjò ńlá bó ṣe ń wọ́ mọ̀ lù lọ. Bó ló ṣe ṣẹlẹ̀ gangan. Ohun tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ní àwọn ará àdúgbò tí wọ́n rí Fúlàní tí ń da mọ̀lú wọ́n ń sọ fún wípé ibi tó ń kó mọ̀lú lọ mọ́ gbàbẹ́. Wọ́n ní àti láwísà ń sagídí ẹ̀sìn máa kíní wọ́n sì máa ń sagídí. Wọ́n lágídí ló kó mọ́lẹ̀ pé kí ló kàn yín mẹ́ ẹ fi mí lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ń bá mi da mọ̀lú tí mo ti ń dà tipẹ́tipẹ́ ẹ̀yin lẹ á fẹ́ kọ́ mi mo ṣe fẹ́ dà. Wọ́n ló sà sagídí ló bá kó mọ̀lú ló kó wọnú àgbàrá. Òun lẹ́yìn náà ń wò yẹn o, ó kó mọ̀lú wọnú àgbàrá. Nígbà tí àgbàrá yìí ó ṣe pọ̀ bí ṣe àgbàrá ṣe ń gbé mọ̀lú lọ lẹ́ẹ̀kọ̀kan ẹ rí i pé àwọn èèyàn ń sọ̀rọ̀ pé ìbá sọ fún kò gbọ́ ni. Ẹ̀yin èèyàn táwa là á dá lẹ́bi. Òjò kó mọ̀lú lọ o. Ìlú Ìbàdàn gangan òun lélẹ́yìí ti ṣẹlẹ̀ o. Nípínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti ṣẹlẹ̀. Òjò kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mọ̀lú ó kó lọ. Fúlàní bá gbẹnu òkè ní bá ń sunkún. Ẹ gbọ́ ta ló jẹ̀bi. Wọ́n ní wọ́n kì í lọ pé ibi tí ń kó mọ̀lú lọ mọ́ kó mọ̀lú lọ bẹ́ẹ̀. Wọ́n ló ní ra o ẹ fi mí lẹ̀ o ṣàǹṣàgídí lẹ́yìn ọ̀rẹ́ yìí owó wọgbó mọ̀lú lọ. Ẹ ti mọ̀ wá lórí ìkànnì Araba tẹlifíṣàn ti wà. A ti sọ fún yín pé gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa àwa ó gbìyànjú ká mọ̀ fi tó yín létí. Araba tẹlifíṣàn náà ní jàre. Ẹ wo ìmíì tún bẹ́ ń bì ìyẹn nìkan kọ́. Ẹ̀yin èèyàn ṣé ẹ rántí Olúwatìmílẹ́yìn Àjàyí ṣé ẹ rántí ẹ̀ tó pa girlfriend ẹ̀ Salome. Salome tó jẹ́ agùnbánirọ̀ youth corper tó ń ṣe youth corper lọ́wọ́ tó pa tíyẹn lọ kí n lé tó pa ṣe rántí ẹ̀ òun náà lẹ́wọ̀n olùsí lẹ́wọ̀n. Wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ lónìí o. Bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ ọ̀hún ó ti tó bí ijọ́ mẹ́ta. Ó kàn tiẹ̀ ní àkókò ìgbà kan táwọn akọ̀ròyìn pé tí wọ́n ń bi léèrè pé bó o gan ló ṣe ṣẹlẹ̀ gangan. Bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà tí wọ́n mú arákùnrin lágbègbè ìlú Àbújá ni wọ́n ti mú níbi tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n ti ń tú àpò tó wà lọ́wọ́ ẹ̀ tán sáà wọ́n fura pé tí arákùnrin yìí gbé dání nǹkan kan ń bẹ tí ò nọ́mà. Nígbà tí wọ́n tú báàgì tó gbé lọ́wọ́ ìyẹn àpò sáàkì orí ni wọ́n bá ń bẹ̀ o. Ìgbà tí wọ́n sáà bẹ̀rẹ̀ ìwádìí ṣe gbogbo ẹ̀ ni wọ́n discover wípé olólùfẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Salome òun ló pa tó gé orí ẹ̀ tó sì gbé sínú àpò sàkà ọ̀hún tó fi di pé ọwọ́ tẹ̀ táwọn ọlọ́pàá mú. Látìgbà náà lẹ́jọ́ ọ̀hún ti bẹ̀rẹ̀ tí wọ́n ti ń gbé lọ ilé ẹjọ́. Àwọn àkókò kankan tiẹ̀ wà táwọn akọ̀ròyìn tí wọ́n ń bi léèrè pé bó ló ṣe ṣẹlẹ̀ ṣe bó lólùfẹ́ rẹ ni kí wá lóde tó pa. Wọ́n ní nígbà tí ó sàmọ́ ṣàlàyé inú àlàyé rẹ̀ a rí wípé Olúwatìmílẹ́yìn Àjàyí òjòwú ni o. Òjòwú ni kò sí ìdí kankan tó rí tó fi pa ju wípé ó ń jowú Salome lọ. Àtìgbà náà lọ̀rọ̀ ọ̀hún ti wà nílé ẹjọ́ tí wọ́n ti ń lọ ilé ẹjọ́ tí wọ́n ti ń bọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn lónìí adájọ́ ní Láfíà ìyẹn ní Nasarawa ó ti gbé ìdájọ́ kalẹ̀ o. Wọ́n ní Olúwatìmílẹ́yìn Àjàyí kí wọ́n lọ pa òun náà ni o pé ẹ ń bá ti pààyàn pípa ni wọ́n pa á. Wọ́n ní kí wọ́n lọ pa báyìí hàngé kí wọ́n fò náà kan sórun igi títí tí ẹ̀mí tí è bọ́ lẹ́nu ẹ̀. Àwọn èèyàn wá ń sọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ̀yin èèyàn kí lẹ̀yin rí sí? Ẹ ń bá ti pààyàn náà àbí tí ò fẹ́ kéèyàn ó gbáyé só yẹ kó náà gbáyé ni. Ọ̀rọ̀ tiẹ̀ ibi tó parí sí lónìí nìyẹn o. Wọ́n sì wá sọ fún mi pé bó bá fẹ́ àpíìlì náà bó sì níbi oṣù bíi mẹ́ta ìyẹn 90 days láàrin oṣù mẹ́ta tí ò bá ti lè àpíìlì àjẹ́ wípé ó ti gbà náà nìyẹn pé kọ́mọ retí kíjọba ó sáyìn death warrant ẹ̀ kó náà lọ bá Salome níbi tó rán lọ ni. Kọ́lọ́mọdé àṣírí ẹ̀yin obìnrin ẹ kẹ́kọ̀ọ́ o ẹ̀yin ọlọ́mọge èwò yìí ẹ rọra o ọlọ́mọdé àṣí boyfriend ni o boyfriend tí ó ràn wá lọ sọ́run àní bá pàdé o láṣẹ Èdùmàrè. Ẹ wò ó àkójọpọ̀ níjàre.